gbà o. Àjèjé ọwọ́ kan ò gbẹrù dórí, àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Àtẹ̀wé àtàgbà ọmọ Yorùbá ní South Africa ní Western Cape ní Cape Town. Màmá kú ọdún. Bí omi bàbálẹ̀ á nípa, Èdùmàrè yóò jẹ́ kí gbogbo yín ó nípa re ọdọọdún. Ilé mọ̀mọ́ bẹ nínú ire gbogbo. A ti sọdún eléyìí o, tó bá di ní àmọ́dún ká tó jọ pé nínú owó, nínú ọmọ, nínú àlàáfíà ara. Kú àmójúbà ọdún tuntun 2026 ọdún ire. Ẹ jáde wá, ẹ wá bá mi yayọ̀ ọdún o. Ọmọ Yorùbá ẹ jáde wá o, ẹ wá bá mi jíjó ọdún o. Honorable Lẹ́bù ló ń pè wá pé chairman ẹgbẹ́ ọmọ Yorùbá o ní Western Cape ló ní ẹ jáde wá o. Ọyẹ gbogbo ọmọ Yorùbá o, ẹ jájọ kọ́wọ́ rìn káyayọ̀ ọdún o. Ọdún 2026 ó tún pé bá wà lókè èèpẹ̀. Ọpẹ́ ńlọ́yọ̀bá dání wáyé. Honorable Caleb àṣepẹ̀rí náà ní kí gbogbo wa pa kú ọdún. Ó ní ìsọ̀lá ẹ̀fọ́ ní ẹ̀rọ ìsọ̀lá olórí kì í akọni lọ́rẹ̀ báńkì gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape ní Cape Town ń ẹ̀kú ọdún o. Ó ní tó bá tún di ní àmọ́dún ká tó jọ péjú. Pastor Solomon General Secretary ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape ní Cape Town wọ́n ní kí yín pa kú ọdún. Yínká Ọ̀ṣẹ́tùyì wọ́n lẹ́ẹ̀kú ọdún o. Treasurer ẹgbẹ́ ọmọ Yorùbá Honorable Jago ẹ̀gbọ́n gbọ́rọ̀ ẹnu mi Women Affairs Aṣíwájú Ẹ̀dà Julius Massa wọ́n ní kí yín pa ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún. High Chief Basọ̀run Manjid ọmọ bí ọba kú wọ́n ní kí yín pa ẹ̀kú ọdún o. Honorable Caleb àṣepẹ̀rí Chairman ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ní Western Cape ní Cape Town wọ́n ní kí òpó múlẹ́rọ̀ Chief Lanre Yusuf Oyèkúnlé wọ́n lẹ́ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún. Ọmọ òníkú bẹ́ẹ̀ láyà òníkú tó bá tún di ní àmọ́dún káwọn tó jọ pàdé nínú rẹ̀ gbogbo. Chief Akéwéjẹ Abíọ́dún wọ́n lẹ́ẹ̀kú ọdún. Mẹ́jẹ kó bàjẹ́ ẹgbẹ́ Lukman Lasisi wọ́n lẹ́ẹ̀kú ọdún. Máyégún Isa Ògúndèjì wọ́n lẹ́ẹ̀kú ọdún o. Honorable Caleb àṣepẹ̀rí alága ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape ní Cape Town wọ́n ní kí bàbá ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape Professor Timothy Adébáyọ̀ Fáṣẹ̀hùn wọ́n lẹ́ẹ̀kú ọdún. Chief Akọ́gun Ọlárẹwà wọ́n lẹ́ẹ̀kú ọdún ẹkú ìyèdùn. Ajagunna ẹgbẹ́ ọmọ Yorùbá o. Gbẹ̀ngà Ògúnṣẹ̀yẹ wọ́n lẹ́ẹ̀kú ọdún ẹkú ìyèdùn ẹ̀tayẹsẹ̀. Adémọ́lá Sódìmú ẹkú ọdún. Èdùmàrè kò ní jẹ́ ìfọdún èyí sàṣemọ́. Chief Àwíṣẹ Pastor Gent Adádéodò wọ́n lẹ́ẹ̀kú ọdún ẹkú ìyèdùn. Amirul Mùsùlùmí Oyèrìndé Kọmọrùdín wọ́n lẹ́ẹ̀kú ọdún ẹkú ìyèdùn. Akọ àjọṣe tó bá di ní àmọ́dún gbogbo wa ká tó jọ pé Honorable Caleb ló ní kí gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá. Chief Babalọ́jà Wọlé Ọ̀pádọ̀tun ẹkú ọdún ẹkú ìyèdùn. Ìyálóde Yami Emilio ìyálóde ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape ní Cape Town Emily Massa ẹkú ọdún ẹkú ìyèdùn. Chief Mrs. Zainab Oyèkúnlé Erelu ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape Cape Town ẹkú ọdún o ẹkú ìyèdùn. Honorable Caleb àṣepẹ̀rí Chairman fún gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape wọ́n ní kí Chief Mrs. Ìyálájé Abibat Lamidi Chief Sọ̀lúdẹ̀rọ̀ Abíọ́dún Akọ́láwọlé ní ẹkú ọdún ẹkú ìyèdùn. Gbogbo ẹgbẹ́ àfọ̀bàjẹ́ ní Western Cape ní Cape Town Chief Yishau Ògúndèjì mo kí bàbá mi Ahmed Salami ẹkú ọdún ẹkú ìyèdùn. Ọdọọdún lẹ́mọ̀ bẹ ọmọ òníkú àyà òníkú ládàáni wáyé o. Ilé ayé yìí di àgbọ̀ngbẹ̀m òkú di àgbọ̀ngbẹ̀m ọ̀sà ó di àgbọ̀ngbẹ̀m ẹ̀pẹ́jú lọ́jọ́ ìsinmi ẹni Sunday àkọ́kọ́ Èdùmàrè tó bá di ní ẹ̀mí àdániwáyé kò ní jẹ́ ẹ̀pẹ̀dín ọmọ òníkú bẹ́ẹ̀ láyà òníkú ọkọ̀ onírọ̀rùn alágéjì ẹ̀pẹ́ àṣẹ ìsọ̀lá olórí kì í akọni mo ní àṣẹ kàṣà ìṣẹ́.